Suratul Bayyinah. Bismillahir Rahmanir Rahim. Ní orúkọ Allah, ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. Àwọn tí wọ́n ṣàìgbàgbọ́ nínú àwọn tí a fún ní tírà síwájú, ìyẹn àwọn Yẹ̀húdí àtàwọn Nàsárà àti àwọn ọ̀ṣẹbọ, wọn kò ní fi àìgbàgbọ́ sílẹ̀ títí ẹ̀rí tó fojú hàn yóò fi dé wá bá wọn. رسول من الله يتلو صحفا مطهرة. Òjíṣẹ́ kan láti ọ̀dọ̀ Allah tí ó ń ké àwọn àkọsílẹ̀ mímọ́. فيها كتب قيمة. Àwọn òfin tó fẹsẹ̀ rinlẹ̀ wà nínú rẹ̀. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. Àwọn tí a fún ní tírà, ìyẹn àwọn Yẹ̀húdí àtàwọn Nàsárà, wọn kò yapa àyàfi lẹ́yìn tí ẹ̀rí tó yanjú wá bá wọn. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. Wọn kò pa wọ́n láṣẹ bí kò ṣe wípé kí wọ́n jọ́sìn fún Allah lẹ́ni tó ń ṣe àfọ̀mọ́ gbogbo ìjọsìn fún lóhun nìkan, kí wọ́n máa gbé ìrun dúró, kí wọ́n máa yan zakah, ìyẹn ni ẹ̀sìn tó dúró ṣinṣin. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. Dájúdájú, àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ nínú àwọn tí a fún ní tírà síwájú, ìyẹn àwọn Yẹ̀húdí àtàwọn Nàsárà àti àwọn ọ̀ṣẹbọ, wọn yóò wọ iná Jahannam, wọn yóò sì ṣe gbére níbẹ̀. Àwọn wọ̀nyí ni ẹ̀dá tó burú jùlọ. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. Dájúdájú, àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ rere, àwọn wọ̀nyí ni ẹ̀dá tó dára jùlọ. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. Ẹ̀san wọn ní ọ̀dọ̀ Olúwa wọn ní àwọn ọgbà ìdẹ̀ra àlìjẹ́nnà tí àwọn odò ń ṣàn lábẹ́ wọn. Wọn yóò ṣe gbére nínú rẹ̀. Allah yọ́nú sí wọn, àwọn náà sì yọ́nú sí Allah. Ìyẹn wà fún ẹni tó ń páyà Olúwa rẹ̀.